Hello everyone, welcome to Toyeen Talks. Wow. How are you doing? Anyway, checking koko kin now. Any gidi enyo pataki. Thank you all for watching. Thank you for following us. And if you're new here, we say you're welcome. Thank you for joining us. Lòun tú ṣọ́ọ̀bù, lòun tú school, lòun tú university, kò síbi ibi tó bá ti wà ṣá wàá tú ni. Nígbà tó wà under age 18, bó ṣe fi òbú ẹ bá àárín Prince K àti ẹ̀mí ló jẹ́ nìyẹn. Fake love, ọ̀dọ̀ tèmi ó ti padà wá lẹ́ẹ̀mẹ́ta tí mo ti gbẹ́ mi ò lè gbà ẹ́ mọ́ láyé. Ṣó wá rí bó ṣe fojú ẹ yílẹ̀ kiri àròkéṣe wọ́n ti wá kán ẹ tán báyìí wọ́n ṣẹ́ gbogbo egun ẹ wọ́n ṣẹ́ wọ́n rárá ẹ roboroboroboroboroborobo. Mo mọ̀ pé lẹ́yìn ṣáàtì mi sí wọn sọ àwọn bá ti ẹgbẹ́ kọ́dà àwọn máa ṣe àwọn tó bá ṣe é àárín wọn ti tú yangayanga torí nǹkan tó fẹ́ ṣe náà nìyẹn. Ó fẹ́ mọ nǹkan tó ń dún nínú rédíò ó ṣe fún straight from the heart now. Ó fẹ́ mọ orúkọ ẹ̀ ó fẹ́ mọ ibi tó wà ó ní kó fún ẹ ní bank account ẹ̀ kó o lè bá a lọ sọ fún àwọn tó wà Nàìjíríà kọ́ bẹ́ẹ̀ trace kọ́ bẹ́ẹ̀ gbójú ẹ̀ jáde ní báǹkì yẹn. Ó fẹ́ lọ mọ èèyàn kan ó fẹ́ mọ èèyàn kankan wà á mọ̀yàn ní báǹkì yẹn wà á bá ẹ gbé ojú ẹ̀ jáde wọ́n á fi fóònù nọ́mbà ẹ̀ gangan tó ń lò sí kó tó di pé Ọlọ́run ṣàánú ọmọ lọ́mọ. Ó mọ̀ pé ó fẹ́ dàrí èmi àti straight from the heart rú tó tọ́ọ̀nù nǹkan tọ́mọ yẹn sọ tó ṣẹ́ pé mi ló ń bá wí tó wá bá mi tèmi náà ro tí mi ro mí ní méjì tó yẹ pé èmi náà gbé tọ́ parí tí mo ti ṣáná sí láńtà tí mo fẹ́ máa sọ̀rọ̀ sí straight from there kó tó di pé straight from there ní madam ẹ̀ẹ́dẹ̀ rówó tèmi náà tó wá rówó kí n tó rí pé abatẹnijẹ́ gidi ni ẹ́ àròkéṣe. Ọlọ́run ṣeun tí gbogbo àṣírí ẹ tó ti ń tú sí gbogbo èèyàn lọ́wọ́. Tó o bá ti fẹ́ báyàn jà wàá lọ máa gang fight wọ́n pè ẹ́ lánàá wọ́n ní gang fighter nìyẹn. Wọ́n ti dá ẹ mọ̀ ó ní nǹkan méjì tó ń fi inú ẹ rò ju Facebook fracas lọ. Inú ẹ ló ń sùn sí inú ẹ ló ń jí bó ṣe jẹ́ pé wọ́n ń gbàdúrà ní chọ́ọ̀chì tẹ́ ẹ lọ tẹ́ ẹ ń pè ní NSP kìnnìkan wọ́n ń gbàgbẹ́ ń bẹ́ o. Wọ́n sì ń wo bó ṣe fẹ́ bà tàwọn jẹ́ irú Adédèjì yẹn Lọ́rẹ́ Martins yẹn bó ṣe fẹ́ mọ fóònù nọ́mbà wọn tí wàá fi wádìí tí wàá fi trace ibi tó ń gbé tí wàá lọ máa gbé oúnjẹ òfò ẹ̀fọ́ òfò ráìsì òfò jọlọ́fù ráìsì òfò tí wàá lọ máa gbé fún wọn. Ìyẹn ló ń bá káàkiri ẹ̀sìn ẹ̀ pọ̀ gidi. Excuse me. Kò sígbà tí wọ́n bá báyàn jà kò dìgbà tí a bá ké à ń báyàn jà ṣó o rí i pé wọ́n fi ẹ́ sí arm's length wọ́n ń wù ẹ́. Even kékeré ẹkùn àwọn ike ó ṣe update fún ẹ. Ayé ẹ ti bàjẹ́. Ó dìgbà tí ìwọ àti Àṣàmẹ́gun tẹ bá kúrò ní orí ìkànnì yìí tá a rán yín lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ kórí ìkànnì tó lè wà òkè. Ẹ̀yin gang fighters ẹ̀yin amú nǹkan kékeré kásáré sọ́dọ̀ tọmọyàn lọ́wọ́ kásátùtù torí ẹ̀ ká máa báyàn jà. Àṣàmẹ́gun sì ò lè wá sọ fún wa náà ṣèdí kẹsẹ̀ parí lánàá ṣé wọ́n sọ pé guilty fẹ́ nìyẹn kí ni verdict ẹ̀ tó wá jẹ́ pé ọjọ́ tí wọ́n bá ti sọ pé guilty judge yẹn lè sọ sentence yẹn fún yàn yẹn lánàá yẹn wọ́n lè sọ sentence yẹn fún yàn lánàá ọkọ sọ pé to be sentenced some other time wọ́n á sọ date tó máa gba sentence yẹn fún wa. Ó jẹ́ ká mọ̀ náà tó bá jẹ́ pé kéèsì yẹn favour ẹ̀ lánàá ní 24th òun ló yẹ kó parí kéèsì yẹn àná ló yẹ kí kéèsì ẹ̀ parí. Tó bá jẹ́ pé ó favour ẹ̀ ni wàá ti bọ́ síta wàá ti wá kígbe màmí wọ̀ta ẹ ṣe ìwọ ni màmí wọ̀ta lánàá ìwọ ni màmí ìyẹn tí ẹ ní ti Àṣàmẹ́gun àròkéṣe ìwọ là ń sọ̀rọ̀ pẹ̀. Wọ́n ti wá mọ̀ ẹ́ pé o ní manipulative skills ni ẹ́ wọ́n ti mọ̀ yí pé ibi tó o bá wọ̀ báyìí. Arábìnrin olójú dúdú yẹn sọ fún ẹ yí pé tó bá fẹ́ fóun ní kò lè fún un ní nǹkan based on kò dìgbà tó bá wọ inú tíìmù òun lọ tó lọ jókòó tí wọ́n ń bẹ̀ yí pé kò tó mọ nǹkan tó ń lọ ò fẹ́ máa ṣe mítìn tó bá yá wà ti sáré wọ bó ṣe gbogbo group bó ṣe kó sínú àwọn ẹ̀mí lò àti Prince K njọ́ yẹn nìyẹn torí pé ó wà ní group wọn ètò wa ti mọ phone number wa lọ máa private chat ẹ̀ wà máa show wọn lọ́yàn ẹ̀ wà máa show wọn nídìí ẹ̀
káyé ẹ tó bàjẹ́ sórí tíìmù yẹn still náà wọ́n tún gbà ẹ padà ẹ̀ẹ̀mélòó ló ti lọ sọ́dọ̀ dọ́kàsì tó ti gbà ẹ padà á ti tú ẹ̀mẹ́fà ẹ̀ẹ̀mélòó ló ti lọ sọ́dọ̀ olójú dúdú tá a ti gbà ẹ padà èmi gan ẹ̀mẹ́ta sí ẹ̀mẹ́rin ni. Sọjí ńkọ́ ìwọ wà lára àwọn tó bayé Sọjí jẹ́. Sọjí fẹ́ máa impress ẹ náà òun ló ṣe gbogbo ohun tó ṣe yẹn. Yeah, she wants to be everywhere. She wants to be everywhere. Kọ́ ọ̀sẹ̀ pé ta ló dáwọ́ ju Abbey Rufus ni ta ló kọ́kọ́ dáwọ́ àbí náà tún pàápàá ni èlò ló dá èlò ló ṣe. Nǹkan tó fẹ́ bá ṣe nìyẹn pepper dem wọ́n ti wá mú ẹ̀ sí olórí àwọn gang fighter Àròkéṣe. Kò sígbà tó ní máa pẹ́ lórúkọ yẹn torí arọ nìyẹn ó dẹ̀ máa kéṣekéṣe káàkiri ni pápápá náà du ẹ̀yẹ lọ́ ṣe ń pè ní Àmínátù pápápá yọ̀dí ẹ ọmọ yọ̀dí ẹ sẹ́yìn oko fẹ́rọ́ kọ́rọ̀ sí yẹn ni àgbàlagbà bíi tiẹ̀ kó máa gbé núdítì ara ẹ̀ jáde kó máa fọwọ́ afọ ẹ̀ díẹ̀ ó yá ẹ̀mí lọ́ọ́ ni ó yá gbé sókè agbẹ́sẹ̀ kan ó yá gbé kọ́rí tébù ó yá fẹ́ jẹ́ kí n wo bí irun òbò ẹ ṣe rí ṣòfà lónìí o ò tí ì fa dán ó yá tọwọ́ sí fi rò ó yá fìdán kábéjì sókè fira orí ọyàn gbọ́yàn ẹ sókè gbogbo ẹ̀ ni ẹ̀mí ló ń bá ẹ ṣe lórí burúkú wá wẹni tí ó bá ẹ pẹ̀mí lò òun wẹni tí ó bá ẹ lọ sọ́dọ̀ MC olú ọmọ tí ó bá ẹ gan ẹ̀ down you are so vicious. Samson Abraham La yeah Abbey Rufus ló yẹ kó máa pè ẹ́ ó ní ó cyber fuck everybody on this lane ní pátá including Sọjí débi pé ìyàwó ẹ̀ ò fẹ́ gbóhùn ẹ ìyàwó ẹ̀ ní I hate you with poison ìwọ fúnra rẹ̀ ló fẹ́ náà rẹ̀ sọ ó gbóúnjẹ ó send oúnjẹ láti Glasgow ó send ẹ̀ lọ sí ọ̀dọ̀ Sọjí ní òun ọ̀dà oúnjẹ yẹn níyàwó ẹ̀ nígbà tó jẹ́ tán tíyàwó ẹ̀ sọ tí Sọjí sọ fún ìyàwó ẹ̀ báyìí ìyàwó ẹ̀ tọwọ́ bọ̀ fún ó lọ bí gbogbo oúnjẹ yẹn dànù ni tó bá Sọjí jà èpè tó fún Sọjí ńjọ́ náà lọ́hùn ló já Sọjí tí Sọjí ṣe lọ sẹ́wọ̀n gbogbo àwọn tó bá ṣe pátá èyí tí ò bá rí court case yé á rí ẹ̀wọ̀n he olójú dúdú tó ń bá ṣe òun court case wà lọ́rùn ẹ̀ ẹ̀rọ káàsì tó ń bá ṣe ó ní court case lọ́rùn Sọjí ìyẹn rẹ́wọ̀n he gbogbo Ọlọ́run ló yọ mí tó fi àánú ẹ̀ tó fi àánú Ọlọ́run ló bá mi yọ ẹ́ dànù fókí nínú láìfù mi ó gbóúnjẹ àwọn oúnjẹ tó ti bàjẹ́ àwọn oúnjẹ ọ̀fọ̀ àwọn oúnjẹ òfò èmi ò rò pé màá jẹ èmi náà máa tó síwájú ni ẹ wo Abbey Rufus kò wá o bá ti kò báyìí kíá ẹ bá mi há sínú green bean ẹ dànù olóòbùkú ẹni àìjírí ẹni àìjíkò gbogbo èèyàn ló ti mọ̀ ẹ́ ó fẹ́ gba phone number Lawrence Martins ó gbẹ́ fa gbogbo àwọn ṣàràkí ọwọ́ àrùn how dare you olọ́ọ̀fì ẹjọ́ Adédèjì olọ́ọ̀fì ń sùn irú yẹ̀yẹ́ yín káyẹ̀ ó ń pè òun fẹjọ́ sùn káàkiri ibì kan ò lè jókòó sójú kan adágún odò kúkú ni ẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó o dẹ̀ jókòó kó má ṣe tiẹ̀ lọ nígbà tó jẹ́ pé gbogbo ohun tó ń ṣe inú ìnira ni bó ṣe ń fowó fáwọn wọ̀nyẹn wọn gan ju 22 tó wà lọ́dọ̀ ẹ̀ bó ṣe live chat báyìí 15 10 ni owó dẹ̀ ni gbogbo wọn fẹ́ wá gbà lọ́wọ́ ẹ̀ owó ló fi ń ràfẹ́ àwa tá a fowó ràfẹ́ tó jẹ́ pé à ń ṣe nǹkan a ṣe give away but à ń ṣe nǹkan sáàárín community look at àwọn èrò lọ́dọ̀ wa àwọn tó nífẹ̀ẹ́ wa ní wọn ò wá síbi nítorí pa fẹ́ fún wọn ní give away wọ́n fẹ́ wá gbóòótọ́ ọ̀rọ̀ tá a fẹ́ sọ ni arọ kéṣekéṣe how market ó rí bí ilé ayé ẹ ṣe porúkúrú muṣu ó rí bí ilé ayé ẹ ṣe rí rádaràda túwọ̀ ẹ ṣe ìwẹ́ ò dáa bẹ́ẹ̀ ni bàbá Káyọ̀dé tó bá ti mọ̀ yín tó mọ fóònù nọ́mbà yín báyìí àdírẹ́sì ló máa béèrè kó lè bá a mọ gbogbo nǹkan pa yín tán pátápátá ni pátápátá àdírẹ́sì tí ò dẹ̀ lè filẹ̀ olórí burúkú ọmọ àlè játijàti inú ilé ẹ̀ ò tò nuclear family ẹ̀ ò tò débi tí extended family ẹ̀ máa tò gang fighting ni hey Mercedes wọ́n fìyẹn gbowó báǹkì wọ́n fìyẹn gbowó she's so lowly and so pathetic she's also a pathological liar
She will just sit down there, say 24/7, strategizing on how to fi orí èèyàn méjì kó fi gbára. Ó fẹ́ dàrin wọn lú. Wọ́n mú ẹ, wọ́n ti mú ẹ, wọ́n yọ ẹ fódà ní pé ta ni wọ́n ti dá ẹ mọ̀. So kò síbi tó lè lọ, o lè wá sọ́dọ̀ ayégetì, o lè wá sọ́dọ̀ mi, o lè wá mọ́. Tánìkan jókòó ẹbí adágún odò síbẹ̀ kó o máa tóbi fàáfún kó di fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ gẹ̀gẹ̀. Ìwọ gan ló yẹ kó máa pè ní fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ gẹ̀gẹ̀. Àròkéṣe bẹ́ẹ̀ ni ẹ máa píìsì ti mí sí àròkéṣe ni àròkéṣe ó máa try àti very sneaky pretend that she has money kò dẹ̀ ní kọ́bọ̀ lápò. Even the one that she did last year, she collected £200 for one old boyfriend. She had not returned it. So Mahaba, this week challenge. Akobai sorry kini. Ní mọ̀ pé owó tó yá ni. This week challenge. Rí dáadáa. This week color challenge kò sẹ́ni rán iṣẹ́. This week color challenge kò báyìí síbẹ̀ ó lè kó 250 owó tó ń yá ni o kò síbẹ̀ so this week àwa máa kó sínú ẹ̀ notwithstanding ó ti gé abẹ́ ẹ̀bí ilé kò yé yín ṣe bẹ́ẹ̀ mọ̀ ṣàpèjúwe ó bá ti kó sí ó lè ti gé abẹ́ àlọ́ra kó nǹkan ẹ̀ ló máa wá ṣó òun ló máa ṣò fún yín nígbà tí orí yẹn ṣe mọ́tò ní pàṣírí òtún ó lọ yá £200 lọ́wọ́ bọ̀bọ̀ kan òun fúnra ẹ̀ ló fẹ́ nára ẹ̀ sọ fún mi bọ̀bọ̀ yẹn ń sin ní £200 yẹn ló pariwo pé òun máa ṣe ṣò fún àwọn máa threatening èèyàn pẹ̀lú ṣò ta ló mú ẹ ọjọ́ kan ń pè mí mọ́mì mo ní kí ni ṣé mo pé wọ́n ń wò wá ṣá òun lọ́rẹ́ kan ní CBN ló ní Abbey Rufus yẹn nìyẹn bá ní àṣewọ náà ń wò wọn lónìí à ń wò Abbey Rufus wọ́n ń wò wá ní CBN mọ́mì wọ́n mọ̀ yín CBN. Lizzy how are you my dear kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àfàìdùn ọbẹ̀ máa jó lọ ọlọ́run wà lẹ́yìn ẹ my darling Lizzy aya Alhaji Lateef di ààrẹ bọ́ba ṣèlú ọ̀fìdènà là mo kí ẹ kó mọ́ lẹ́ni wàá wò ó ó kó sí lórí gbogbo nǹkan tá à ń ṣe lórí Facebook yìí ó kó sí lórí ta ló mọ̀ kòlú ẹ̀ lọ́yọ̀ọ́ Abbey Rufus olóbò pàǹdọ̀rọ̀ Abbey Rufus ẹni tí wọ́n ń dó lórí cyberspace ó yẹ pé àwọn alábàárù the Glasgow ló ń dó ẹ the first person tó jẹ́ pé ó bá ṣe tó introduce sí mi bí American kìíní ni bọ̀bọ̀ yẹn tó ó ló wá láti America I'm not sure about that tí bọ̀bọ̀ yẹn wá ń ṣiṣẹ́ tí ò ní good visa but ó ní American passport kì í ṣe ọwọ́ ló fi máa ń ru ẹ lóbò Abbey Rufus nígbà tí yẹn fẹ́ gba gbogbo owó ẹ̀ tán tí ò bẹ ṣe ọbẹ̀ tó dùn kọ́ ló lè dànù tó jẹ́ pé ó dú ẹ mọ́bẹ̀ ojú kan ló máa jókòó síbi adágún odò kò lè jáde nínú mọ́tò give us 2 bags of ẹ̀fọ́ rírò 1 bag of àlùbọ́sà bó ṣe wá máa kò lè jáde nínú mọ́tò adágún odò wọ́n ti mọ̀ ẹ́ ẹlẹ́gbọ́n lóbò orí jákujàku ẹ̀rí bó ṣe rí àpò ẹ̀wà játijàti orí báǹkùtù fẹ̀rẹ̀gẹ̀dẹ̀dẹ̀dẹ̀ how markets wọ́n ti mọ̀ ẹ́ as gang fighter bó ṣe mí ni ẹ́ máa rọra jókòó sí ààyè mi máa kúò ní tiẹ̀ títí torúkọ ẹ máa fi parẹ́ tó yẹ pé àti péjì ẹ nígbà tẹ́rí péjì tó ṣì yẹn Ìlara Kọ́ra Òbídì òun ló ṣí she was dragging the other time despite all the evil she has done bẹ́ẹ̀ ni bó ṣe máa ṣe nìyẹn torí Kọ́ra Òbídì ni mọ́mí àwọn náà tó bá di Kọ́ra Òbídì àwọn náà má di Kọ́ra Òbídì mò ń sọ fún ẹ mo ní views ni ẹni tó bá ti ní 1 million views tó bá ti ní 1 million follower 1 million plus òun ló lè jèrè Facebook yìí ṣùgbọ́n tó o bá ní ó wà lórí 26k àwọn àgọ́ta ní 100k gan àwọn tó ní 300 tó ní 400 gan
kí ló ń pa tẹ́lẹ̀ nìyẹn gbà tí Facebook kọ́kọ́ bẹ̀rẹ̀. Nísìnyí if you don't have 1 million followers you cannot make nothing on your page. Owó táṣẹ́rẹ́ ni. And if you don't have over 1,000 views 100k views on any video that you make lo tó lè pa $100. Tó bá ti less than that o lè pa $100. So èyí tó bá ń ṣe chat lọ́sẹ̀ tí o dẹ̀ ti rí chat yẹ tí chat yẹ ò mú 100k wá fún ẹ 100k views wá fún ẹ lọ́sẹ̀ tó yẹ pé chat kan jẹ́ ló dẹ̀ ń ṣe o tí lè pa $100. O lè pa $100 níbi tí Facebook algorithm tó pín owó yẹn dé. O mọ̀ gbogbo àwọn tó jìnnà tó wà Nàìjíríà ló ti di content creator tán. Yes, I hate unstable and irresponsible people like Accusations. Accusations ò ń ṣèyàn tó dáa. She can dish out but she will never want to take. Ó gbọ́ lójú ara ẹ̀ bẹ́ẹ̀ yẹn. Tó bá ṣe ṣáàtì kan ìyàwó kọ́ bá ìwọ àti ta ni. Ìwọ àti ta ni níwájú ta ni àti níwájú ta ni àti ta ni. Wọ́n manipulator. Ha máa sákiri ní gang fighting ni. Update ẹ ní búrúbúrú. Wọ́n ṣe update fún èèyàn tó kì í tó ń ṣe team member. Kò dẹ̀ yára ẹ̀ ń brain. Wọ́n ṣẹ́nukù fún ẹ gidi lánàá o. Wọ́n ṣẹ́nukù fún ẹ o but bọ́dẹ̀ ṣe sọ yẹn náà tá a rí lórí Láyọ̀ torí Láyọ̀ la ti ń wo gbogbo ẹ̀. A rí pé ó bá ẹ lámbà yẹn bá ẹ níbi tí ò dáa. Ó fẹ́ di kọ́rọ̀ òbídì ó bá di kọ́rọ̀ òbídì ó bá ti di kọ́rọ̀ òbídì tán. Bẹ́ẹ̀ ni gíní gbégbàgbà ó ti rin ni ó ti rin kò dáa. She can never change. She's a chameleon. Kò lè ever change. She's a leopard rather. She can never change because ẹ mọ̀ nǹkan tó ṣe lè ṣe studies ni narcissistic person ni. She can never change. She can never change. Torí pé mo wà lórí bẹ́ẹ̀dì ní kí láìpẹ́ sí ti room ni mo wà ní màá ṣe tábúrégéjìgé orí wíṣẹ́ ló jókòó sí gbàmù ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tiẹ̀ sì ń lè fi crushes méjì rìn ṣùgbọ́n sì orí wíṣẹ́ ni ọba àwọn oní wíṣẹ́ ni torí ẹ̀ ló ṣe wá tóbi. In fact ẹ wò bó ṣe tó rè ṣẹ́rí kínní kán ti wá gbé kan sí pílò ìbáyìí bó ṣe rí fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ nìyẹn. Ojú kan tó bá jókòó síbi adágún odò yẹn láwa máa ti wíṣẹ́ yẹn láwa máa tì í ẹ̀dẹ̀ túmọ̀ pé tó bá ti wíṣẹ́ ayé ẹ̀ máa fẹ̀ tó báyìí láwa máa wá tì í ká máa tì í orí wíṣẹ́ ni. Bó dẹ̀ ṣe jókòó sórí wíṣẹ́ yẹn ìwọ ni kọ́kọ́ ló wà lórí wíṣẹ́ àwọn míì tó wà lórí wíṣẹ́ àwọn ṣe rere. Aminatu Nkena àwọn tó wà lórí wíṣẹ́ wọ́n ń ṣe rere wọ́n ń ṣoríire ṣùgbọ́n ìwọ ò rí bá ti ṣe òun fọwọ́ bá láyé tì í ni.